نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه. فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. أما بعد، أقول الله سبحانه وتعالى ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ó kó wa jọ sí ààyè yìí lónìí. Nínú àánú rẹ̀, nínú ọlá rẹ̀, òun náà ni ó fi mú wa jókòó síbi tí a jókòó sí lónìí. Tá a bá mọ pàtàkì ibi dáadáa tí a wà ní ọ̀gọ̀rọ̀ wa, tá a bá gbọ́ wùjòkó báyìí, kódà a ní tí ìjẹ́ kan bẹ̀rẹ̀ tá a ti débẹ̀. Torí lásìkò tá a ń sọ lọ́wọ́ yìí, táwa wà nílé ọlọ́run ọba tá a bọ̀ sí mọ́sídìí, àwọn kan náà wà níbò míì tí wọ́n ti kọ́lọ́ ọba subhanahu wa ta'ala yọ́nú sí wọn. Tí wọ́n ti gbé ọtí tí wọ́n ń ṣe lọ́wọ́ ń bẹ̀, àmọ̀ jẹ́ amilatun nasiba tasla naran hamiya. Òun jẹ́ tó ń ṣe lọ́wọ́ ń bẹ̀. Bóyá sí pé táwa ń ṣe lọ́wọ́ yìí, iṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni. Bẹ́ẹ̀ làwọn míì náà wà nípò míì tí wọ́n pé tó ń ṣe amilatun nasiba. Iṣẹ́ tó ń ṣe ń bẹ̀, iṣẹ́ tí wọ́n ti pé wọ́n lè rèrè láyà tàbí kìyàmọ́ ń bẹ̀ ni. Tó bá tó wá lójú ìgbà kìyàmọ́, ọlọ́run tó wá ní pé tasla naran hamiya. Kò sáwọn olè kí ó bí báyìí. Ìyá ni wọ́n parí rẹ̀ nílé kí ó ra wa. Tasla naran hamiya. Tó wá tó wá lójú ìgbà kìyàmọ́, àwọn ẹni tá à ń sọ yìí, iṣẹ́ tó ń ṣe láyé lásìkò tó wà, wọ́n ń ṣe jẹ́ kọ́lọ́ọ̀bà òníbà, wọ́n á tún wá di èrò náà ẹ̀mí àlùkìyámọ̀. Abẹ́lẹ́ ọ̀bà subhanahu wa ta'ala, ìbí àtẹ̀yìn kọ́lọ́ọ̀ kò ṣọwá kúrò níbi aburú. Irú ìjòkó báyìí, kọ́lọ́ọ̀ subhanahu wa ta'ala kó wọ́n ṣe ní wọ́n ò fẹ́mi àti kó wá gba níjọsìn fún wa. Torí pé nínú àwọn ìjòkó tí wọ́n kọ́lọ́ọ̀ subhanahu wa ta'ala tí mo ń yọrù sí, òun náà ní kéèyàn jókòó láti lè mọ bí ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala yẹ̀wò. Nínú àgbàwá hadith tó wá tí wọ́n kọ́ tàbá jẹ́ wù jókòó báyìí, haffatuhumul malaika, àwọn màláìka àwọn fi ká àwọn tó wá jókòó tá a jókòó báyìí, wọ́n á máa wá tọrọ àforíjì fún wa pé lórí wípé àṣekí nìyẹn o, à ń ṣiṣẹ́ tọ́lọ́run subhanahu wa ta'ala. Ọlọ́run subhanahu wa ta'ala kò ṣe ní kó gbà tí lóde àti kó lè yẹ kí a tún mọ rí wù jókòó báyìí, ó lè yẹ ká rí rẹ̀ púpọ̀ láwùjọ wa, kó wá ṣe wá lọ́kàn lára àwọn tá a lè mọ dé wù jókòó báyìí, ọlọ́run ní hàbí ọkọ̀ yóò. Náà, níbi ìjókòó wa tòní, bó ti ẹ̀jẹ̀ sí pé èmi tí ó ní kí wá sọ̀rọ̀, èmi náà ọ̀kan lára àwọn tó yẹ kí n jókòó ni. Ṣùgbọ́n látàrí pé wọ́n ní tá a bá rí nǹkan kan, a máa fi kíní kan ṣe nǹkan kan, náà fi ní kémi náà tiẹ̀ wá sọ èyí tó wà lẹ́nu tèmi náà. Tí wọ́n ti tàbá rẹ́ lómi ní ìgbà ẹ lónìí, tó wá lè sọ wípé bóyá òun lòun lẹ́kọ̀ọ́ sáyé tí mo jòkó sí láti wá bá wa sọ̀rọ̀ pẹ̀lú ògo Ọlọ́run subhanahu wa ta'ala, wallahi pẹ̀lú dúdúdùn ni màá fi lọ jókòó sí àyè tí àwọn akẹ́dẹ́mi náà jókòó sí. Tẹ́mi náà lè wọ́n ṣe àǹfààní lára ẹ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀. Torí wípé ibi tí ẹ jókòó sí òwe ṣe tí ẹ kí ẹ mọ tàn mọ́ pé èmi ní kí n mọ bá èèyàn sọ̀rọ̀. Fẹ́ tó bá mọ bó ṣe lágbára sí. Lórí ẹ ti pé ìkan náà àwọn sálàf nínú àwọn ẹni ire orí síwájú, ó ní kí wàdẹ́tù ayẹ̀kún náà hadha al-ilm muntashiran hatta la yusabu ilayya shay'un min. Ìkan náà àwọn sálàf nínú àwọn ìdájú wa, ó ní pé ìmọ̀ tẹ́rí yìí, wá àti tẹ́rí yìí, ó ní pé ó wù mí pé ẹ ti pé everybody ló nímọ̀ yẹn, tó ẹ ti pé la yusabu ilayya shay'un, tó ẹ ti pé èmi tí wọ́n sọ̀rọ̀ yìí ò wọ́n nílé sọ wípé àfa alágbájá ilẹ̀ sọ báyìí fún ẹjọ́ kan báyìí. Olóhùn òun pé tí gbé ìmọ̀ tí odò wa rí kẹ́nìbọ̀dì náà nímọ̀ ẹ̀ tí wọ́n ti gbé ẹnìkan kan nu wa wà lè mọ fún ẹ nídàájọ́ ẹ̀sìn tó bá ní. Ṣùgbọ́n bó ṣe wá jẹ́ yìí náà, kò
Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kó ṣe níwọ̀n fẹ́mi náà láti sọ kó wá ṣe níwọ̀n fẹ́yìn náà láti gbọ́ mi yé ṣe kọ́ ọlọ́ọ̀bá kọ́lọ̀ kó ṣe níwọ̀n fún ẹnì kọ̀ọ̀kan wa. náà ìbúra wọn lọ lónìí ibi tí wọ́n ní kí a lọ ibi tí ó pàtàkì púpọ̀ ni pàápàá jùlọ tọ́pìkì tán fún wa tọ́pìkì yìí kò sẹ́ni tí ó fẹ́ níbi tọ́pìkì ẹ̀ lásìkò tá a rẹ̀ yìí. tọ́pìkì yìí rèé nínú àwọn tọ́pìkì tó yẹ sí pé ó yẹ ká máa tẹ̀ láti máa tún gbọ́ àtúngbọ́ ni. torí kó fẹ́ kí láyé tá a wà ń bẹ̀ lónìí ẹnìkan tí ò fẹ́ máa kó sínú nǹkan yìí. bá tí wọ́n kó sínú rẹ̀ yìí ó fi ń jẹ́ kó yẹ sí pé àìlágbọ́yé wa ó wà bẹ̀ náà ni. ó dàbí ọ̀rọ̀ àfáà mi kan ni. a ní pé a máa ń fojú wo ara pé a ti jọ gbọ́ yé bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àdèjọ gbọ́ yé náà. tó túmọ̀ sí pé a máa ń wo nǹkan yẹn pé mo ti mọ̀ dájọ́ ẹ̀ náà ṣùgbọ́n gbọ̀rọ̀ ọ̀gbà míì la máa ń kó sí nǹkan yẹn tá à ní mọ̀ ṣùgbọ́n táwọn ọba subhanahu wa ta'ala ọba aláforíjì ni ìmọ̀ ń ṣe àforíjì lórí àti kọ́nà tó wọ́n dá àwọn àforíjì rẹ̀ tó lórí ẹnì kọ̀ọ̀kan wa. kí wá ní àkọ́lé ọ̀rọ̀ wa lónìí àkọ́lé ọ̀rọ̀ wa tí wọ́n ní ká gbá wa sọ̀rọ̀ lónìí òun náà ni ànàmímọ̀ kí ni mo pè é ànàmímọ̀ ṣẹlẹ̀ yẹn wọ́n lè kí o títí ló máa pọ̀ jù lọ́wọ́ tá a fẹ́ sọ yìí á jẹ́ òkè wọn bá mi fèmí kẹwọn bá mi fi ẹ̀mí ká lọ torí ẹ̀ insha Allah tá a bá parí ó súnmọ́ ká tó àwọn ìbéèrè náà pàápàá jùlọ sẹ́yìn sí àwọn ọmọ ilé kí o tó ẹni tó bá gbà pẹ̀lú ògbẹ́ ọlọ́wà subhanahu wa ta'ala bó ṣe lè wù kí ẹ̀bùn kéré tó àgbà gift ẹjọ́ wa dẹ́gbà náà àgbà thank you. so gbọ́dọ̀ wọn lọ wọ́n ní pé ànàmímọ̀ òun ni àkọ́lé ọ̀rọ̀ wa ní òní. ànàmímọ̀ rèé èdè láwọ́ àdàbíbẹ̀ Yorùbá ni èdè láwọ́ ni nàmímọ̀ èmi ò gbọ́ wípé èdè Yorùbá ni nàmímọ̀ torí èdè láwọ́ ni ànàmímọ̀. kí wá ní túmọ̀ ànàmímọ̀ tarí yìí ànàmímọ̀ rèé nínú èdè lọ́wọ́ ó jẹ́ gbólóhùn kan tó wá látara nàmà yẹnumù kí nǹkan ṣe kí nìyẹn o kí ẹ máa fọ́ nǹkan ká ló ń jẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n ànàmímọ̀ tó bá sọ nínú èdè lọ́wọ́ kí ni tòótọ́ gbà lérò pẹ̀lú rẹ̀ wọ́n á sọ wípé naqlu kalami ba'di nasi ba'duhum ila ba'di. ìtumọ̀ rẹ̀ nínú ẹ̀sìn tọ́lọ́run subhanahu wa ta'ala òun náà ni kí ẹ máa gbé ọ̀rọ̀ apá kàwé nìkan látọ̀dọ̀ wọn kó o tún máa gbé lọ sí ọ̀dọ̀ àwọn ẹlòmíì. nínú èdè Yorùbá nàmímọ̀ rèé ó nítumọ̀ púpọ̀ lórí ṣe mọ́ o tí wọ́n ní pé èèyàn ń ṣe nàmímọ̀ nínú èdè Yorùbá wọ́n lè gbà lóò kan sọ wípé kí nìyẹn o kán lálábò sí ni pé wọ́n yẹ kí nìyẹn o ìmọ̀ ń gbé ọ̀rọ̀ káàkiri ni. àwọn ẹlòmíà pé wọ́n á ní sọ ló má ti dé pẹ̀sì wọn ń gbọ́ ọ̀rọ̀ káàkiri. tí wọ́n tún pé lórúkọ míì wọ́n á ní èké àdúgbò. wọ́n tún pé lórúkọ míì wọ́n á ní pé agbọ́ ti asohun fídì rẹ̀ asohun orí pọ̀ mọ́ sí pàkọ́ àwọn àdáṣe wọn ń sọ òye mi fẹ́ sọ Yorùbá púpọ̀ ẹ̀ mọ́bìnrin. náà òun kọ púpọ̀ làwọn èèyàn máa ń sọ tọ́lá wa náà mọ̀ wípé àwọn ẹni tó máa ń ṣe nǹkan yìí àwọn náà wà láwùjọ wa bó ṣe wà nú ọmọdé ló wà nú àgbàlagbà bó ṣe wà nú ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà nú obìnrin tó yẹ kí wọ́n ń gbé èké káàkiri agbọ́tẹ́lẹ̀ alọ́sọ̀fẹ́lẹ̀ òun náà látún gbọ́tẹ́lẹ̀ àtúnlọ́sọ fún elé so òun ìtumọ̀ nǹkan tó ń pè ní nàmímọ̀ náà nìyẹn ṣàtúgbọ́ nǹkan tó ń pè ní nàmímọ̀ yẹn báyìí torí pé tàbá ti gbọ́ yé tàbá ń sọ̀rọ̀ pa nàmímọ̀ àní mọ nǹkan tá ń sọ̀rọ̀ pa torí ẹ̀kọ́ sì tàbá wọ́n kọ́ ń ṣe nínú ọ̀dọ̀ àwọn afọ oníṣẹ́ ríyà wọ́n á sọ wípé al-hukmu ala shay'in far'un an tasawwurihi kó o tó lè máa sọ̀rọ̀ nípa nǹkan wàá kọ́kọ́ mọ̀ nípa nǹkan yẹn náà lápèjúwe ibi tá a wà yìí sí ipò yẹn wà níbi tá a wà yìí àbí àdúgbò tá a wà yìí sí
tá a bá rí ẹnìkan tó bá ń sọ̀rọ̀ nípa ipò yẹn wà níta àbí ìpín yẹn wá dẹ̀ ni ẹni yẹn rèé sì táwọn tó wá ń sọ̀rọ̀ àwọn tá ń gbàdúgbò tábàárẹ̀ tó wá ń sọ̀rọ̀ nípa ipò yẹn wà níta tí yóò kì í ṣe inú ipò yẹn wá gbà àmọ́ ní lágbọ̀ọ́yọ́ ọkàn wa pé ẹni yìí mọ ìpín yẹn wà ní torí ẹni tí ò bá mọ nǹkan kò lè máa sọ̀rọ̀ nípa nǹkan tó ká mọ nǹkan tó ń jẹ́ náà mí mọ̀ kí náà ń pè bẹ́ẹ̀ ká tó lè máa sọ̀rọ̀ nípa rẹ̀ ó ṣe pàtàkì torí ànàmí mọ̀ òun náà ní ká mọ dí ọ̀rọ̀ àwọn ẹnìkan tán sọ ká lọ gbé fún àwọn ẹni tán lé ọ̀rọ̀ ká tún wá dí ọ̀rọ̀ ẹni yẹn náà ká tún lọ gbé báyìí ní tí wọ́n sọ ọ̀rọ̀ ká mọ wá fi dá wàhálà lẹ̀ bí aláwọ̀jì ìfìsáàtì ká mọ wá sọ nǹkan wọ̀nyí lórí bá ẹbí bá àárín àwọn èèyàn méjì jẹ́ kẹtọ́ pé nínú mímọ́ nìyẹn. ṣùgbọ́n kí tó wọnú ọ̀rọ̀ mo rántí kankan torí ẹ̀yin tó bá jẹ́ student ọ̀rọ̀ yìí ó bá yín wí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wàá mọ lé òkò bẹ́ẹ̀ ṣe tó o bá múra sí nǹkan yẹn ó lè padà ní bùkátà sí nǹkan yẹn. tọ́pìkì tó fún mi lónìí kan ní kí n sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí mo rántí bí ọdún mẹ́ta àbọ̀dún mẹ́rin sẹ́yìn bí ọdún mẹ́rin àbọ̀dún márùn sẹ́yìn ṣá pàtàkì wà ní 200 level àbí 300 level. àfáwà kan tó wá ń kọ́ wa àfáà yìí wọ́n ń kọ́ wa ní pé báwo la ti máa kọ project níṣẹ́ tó wọ́n kọ́ ṣéèkù ló sá kọ́lọ́ máa ṣe ara mú wọn dùkútùrù ni wọn. àwọn wà ní kíláàsì ń jọ ẹ̀ wọ́n ṣàwọn àwọn ní kíláàsì àti ṣe iṣẹ́ ẹ̀ lọ. ó wá béèrè pé nínú yín bẹ́ẹ̀ ṣe wà yìí ta ló ń ronú tọ́pìkì kan tó yẹ sí pé ó wu òun pé kán ti kọ̀ nǹkan nípa tọ́pìkì yẹn ṣáà ń gbọ́ nǹkan tí mò ń sọ ṣá àbí yorùbá mi ò clear ni ṣé kò clear torí yorùbá mi ò fi bẹ́ẹ̀ sọ dáadáa tí wàá ètò kò ní padà. ẹnì yìí ó wá ní pé pẹ̀lẹ́ student yìí ta nínú yín tó ronú pé òun ronú tọ́pìkì kan tó yẹ pé òun wu òun kan ti kọ̀ nǹkan nípa tọ́pìkì yẹn ó béèrè lọ́wọ́ wa bẹ́ẹ̀. ó wá béèrè wá ní kékeré kálukú mọ tọ́pìkì tó lérò pé ó yẹ kan ti kọ̀ nǹkan pa rẹ̀ ó wá náwó sí wa èmi rẹ̀ wọ́n ti mọ́ sọ́wọ́ àjọkò sí torí máa yẹ kó sọ ìmùlẹ̀ wọn lọ sùn àjọkò sí wa máa jẹ́ ìrántí wá pa òun ò ní kún mi. so ó wá ní tọ́pìkì ò lè mí rò ọ̀yàn ń dákọ̀ tọ́pìkì oríṣiríṣi wà wọ́n bò ní káàbà mo fi ọlọ́wà tó dára ìbúra lọ́dún yẹn lọ́hùn mo ní pé nǹkan tó wù mí kí n kàn ti sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni kàn ti kọ̀ ọ̀rọ̀ nípa ànàmímọ̀ àti rìbá mo yẹ sọ́njọ́ ẹ̀ nìyẹn. àti àfáà yìí ó ń fà wá bọ̀ ní àwọn tí orí tó ń fà wá lọ. oníkàlùkù wá sọ́wọ́ bìtì ẹ̀ pé òun fẹ́ ti sọ̀wọ́ ń pa rẹ̀. bàtà wá sọ tán ó wá ní pé pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ nípa tọ́pìkì ẹgbẹ́ ọ̀rẹ́ kan ti kọ̀ọ̀kan ẹ̀yin náà lè wà lọ kọ̀ọ̀kan wá lórí tọ́pìkì iṣẹ́ wa dé. àṣàwọn kan sọ tiwa pé a rò pé èmi tọ́pìkì ló ní ká sọ àti ó fẹ́ gbéṣẹ́ fún wa ni. ó wá ní kí ẹnìkan kan nu yín ẹ̀yin náà ní kẹ́ lọ kọ̀ nípa tọ́pìkì tẹ́ ẹ sọ pé ẹ̀kan ti kọ̀ọ̀kan nípa rẹ̀. lọ́jọ́ náà lọ́rùn àṣìwárí àwọn àṣìwárí tí ọ̀lẹ́ làbí tó ọ̀lẹ́ làbí tó ọ̀lẹ́ àkíyà mẹ́kọ̀ọ́ aṣáwọn ọ̀nù bá tùlọ̀ oníkálukú ṣáàkọ́ mo kọ́ ń pa ẹ̀ bí ànàmí mọ̀ kìíní kan ṣáàkọ́ akọ́ni oníkálukú sọ̀mìtì àfáìwá ó wá gbàwé oníkálukú jọ ẹ̀ ó wá ní kí iṣẹ́ ìkan tó ń ṣe fún wa yìí ó lọ bí ọ̀sẹ̀ méjì oníkálukú lọ kọ̀ọ̀kan parẹ́ ó wá ní pé àti ìmọ̀ kí nǹkan tó téèyàn rò lẹ́mìí ẹ̀ tó ti kọ́ ń parẹ́ tó ti sọ̀rọ̀ kẹ́ parẹ́ ó lè yẹ sí iṣẹ́ tó máa padà gbé fún ẹ lọ́la gan náà nìyẹn lójú tí gbogbo náà ṣe ń rò ó yẹ kí wọn náà gbìyànjú àti ṣiṣẹ́ lé ní orí mi àṣẹ ló ní ìsìn tẹ́mi sọ̀rọ̀ ẹ̀ka làwọn agbẹ́jẹ́ mẹ́mi náà báyìí èmi ò lérò kí tọ́pìkì báyìí lè jáde wá àṣẹ mi náà máa padà tó wá sọ̀rọ̀ pa ìwájú àwọn èèyàn báyìí sí láì mọ̀ nígbà yẹn torí ẹ̀ wọ́n tó wáyé student tó bá ronú kankan nǹkan bó ṣe lè wù kó kéré tó gbìyànjú láti ẹ̀ ti ṣèwádìí pa nǹkan yẹn ìmọ̀ kó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ tó ju ẹ lọ pé nǹkan báyìí wo orí làákà ẹ̀mí báwo ló ṣe lè ṣe àwọn náà táwọn náà ti lójú ọ̀nà ẹ̀kọ́ bóyá ọkàn ronú kankan náà ni pé nǹkan báyìí máa ṣe ẹ́ láǹfààní
gbìyànjú àti ṣiṣẹ́ lè ní orí tó wọ́n mọ̀ lè dọ̀lá lẹ́sí pé o ò ní lẹ́yìn bọ́ọ̀lù tó wọ́n fẹ́ lè sọ̀wọ́ pa nǹkan yẹn jù wọ́n náà lọ tí wọ́n wáyé iṣẹ́ lórí yẹn ìṣàpadà kó ẹ sí yọ̀ọ́yọ́ ni so Allah subhanahu wa ta'ala kó ṣe ní ìrọ̀rùn fún wa náà àdàmì náà a ní pé naqlu kalami ba'di an-nasi ba'dihim ila ba'd òun náà ni kí a máa gbé ọ̀rọ̀ àwọn ẹnìkan tán sọ ká lọ máa gbé fún àwọn ẹlòmíì ọ̀rọ̀ ẹnìyẹn tó náà tó wá sọ ìrà rẹ̀ kó tó wá gbé ọ̀rọ̀ ẹnìyẹn náà kó tún lọ gbé lọ bá ẹni tó tún lọ́rọ̀ míì ala wajhil ifsad látàrí kò fi dá wàhálà lẹ̀ láàrin àwọn èèyàn méjèèjì. Top definition yìí lásán ọ̀rọ̀ tó wà lórí rẹ̀ náà ni pé ká tó bọ́ sínú ìdájọ́ ọ̀nà mìíràn. Tábàwọ̀ definition yìí a rí i pé àwọn fún wa pé ká máa gbé ọ̀rọ̀ àwọn ọlọ́rọ̀ ká máa gbé káàkiri látàrí ká ní ba àárín àwọn ọ̀tá àárín àwọn tó ń nífẹ̀ẹ́ àwọn méjì jẹ́. Ọ̀rọ̀ yìí rèé tó wáyé sí ìpèpè ká ní da àárín èèyàn méjì rù ó lẹ́tọ̀ọ́ ká gbé ọ̀rọ̀ lọ bá ẹni tó ní lápèjúwe èèyàn kan sọ̀rọ̀ ẹnìkan láì dá wọ́n wá gbọ́ àwọn padà dé náà o bó ṣe wá gbọ́ yẹn sì kí ló yẹ ìwọ àtọ́gbọ́n sọ̀rọ̀ ẹnìkan láì dá ṣe bóyá kó kí nìyẹn o kó o dá kẹ́kọ̀ọ́ mọ́ báyìí ti ayé tiẹ̀ lọ ni ìwọ yìí náà ló wá gbọ́ àwọn oníkà wa lọ́ba ìyá lágbájá àyọ̀ alágbájá ẹnìkan báyìí náà ń sọ̀rọ̀ yìí láì dá ó wá ní kódà á gbà lọ́wọ́ tó sọ yìí kìnnìkan ó sọ yẹn fún wọn tó gbọ́rọ̀ wá bá ìwọ yẹ́ ò tó wá lọ gbá padà fún wọn pé wọ́n sọ pé máa gbà ìyẹn wọ́n ní pé máa gbà kí ni wọ́n jà lẹ́ máa gbà náà ni òun náà lè sọ pé òun lòún gbé ọ̀rọ̀ tí wọ́n gbọ́ yẹn lọ bá ẹni yẹn tó náà pé nǹkan tóun náà ṣe kò dáa náà aláwọ́jì ìfìsáàjì wà ìwà rẹ̀ sọ̀rọ̀ òun náà nígbà yẹn fi ba àárín ọ̀tá méjì jẹ́ tó yẹ sí gbé ọ̀rọ̀ tá a gbọ́ kò yẹ ká fi da àárín èèyàn méjì rù ṣùgbọ́n tá a bá sọ aburú tó wà bẹ́ẹ̀ lágbára lápẹ̀júwe èsì ó gbọ́ pé ẹ̀kan sọ pé láwájá ò ti máa mú màá pa ni màá yẹ kí nìyẹn olóhùn máa pa wọ́n wá gbọ́rọ̀ wọ́n wá ní kí àbíbẹ̀ ṣe nà mí mọ́ o bàbá lọ bọ́ káàkiri wọ́n wá ní màá dákẹ́ ni wọ́n á dákẹ́kẹ́ lọ sọ fẹ́ tán fẹ́ pa kú yẹn fẹ́ pa ẹ̀ o mọ́ dúró o wọ́n yẹ kí nìyẹn wà lọ́fẹ́ nìyẹn kọ́ fẹ́ pa ó ní sọ pé àmì ìfẹ́ ṣe nàdó mi fẹ́ gbọ́rọ̀ káàkiri àyè tó wà yẹ àyè tó fẹ́ fi ṣọ́ ẹ̀mí ni so pẹ̀lú ọ̀sẹ̀ pé torí ẹ̀ abúdọ̀ lágbọ́yé ẹ̀sìn àyè lágbọ́yé ẹ̀sìn ló máa ń da nǹkan rú àyè lágbọ́yé ẹ̀sìn ló máa ń fa pé à ń dá wa láì lára ara wa tó bá lágbọ́yé ẹ̀sìn wàá rẹ̀ kí ní yóò lè lẹ́tọ̀ọ́ níbi kan nígbà míì wà tẹ́ kí ní yẹn lè mọ́ lẹ́tọ̀ọ́ ìkankan náà ni ṣùgbọ́n àyè tó wá wà ló máa dìtámì bí wàá ṣe bá nǹkan yẹn lò lápẹjúwe ìsì bóyá ọ̀rẹ́ nìkan tó wà pé wọ́n ṣe wà yìí ìbọn tó wà lọ́wọ́ òun yìí o mẹ́lọ fi rọ́ọ̀bù ẹnìkan ní ilé rẹ̀ ni wọ́n wá gbọ́ nǹkan yẹn wọ́n wá rò pé ó ló mẹ́lọ rọ́ọ̀bù ẹnìkan àìlágbọ́yé ẹ̀sìn wọ́n rò pé tí máa ní kí lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ rọ́ọ̀bù mo ti ṣe nà mímọ́ nìyẹn owó náà lọ sọ fẹ́ nìyẹn mọ́mù náà wáyé wáyé Allah ta'ala pàtàkì ní ṣàlàyé ọ̀nà mímọ̀ ìsọ fún wa ní pé wọ́n ṣe gbogbo àná làwọn túmọ̀ sí kẹfẹ́ bà nǹkan jẹ́ tó wáyé sí pé sísọ yẹn máa bí dáadáa ẹjẹ́ àgbọ̀yé o tó wáyé sísọ yẹn máa bí dáadáa ní o pé kó tó wẹ̀ pé tó bá sọ̀rọ̀ yìí á tún dá ọ̀tá lẹ̀ láàrin àwọn èèyàn méjì so wàá kí nìyẹn wàá jòkó ara ẹ jẹ tó wáyé ká ti gbọ́ ìbàyè ká tó wá bọ́ síwájú ànàmímọ̀ wá rèé definition rẹ̀ tá a sọ yìí kò í ṣe pé wá rí pé a mú wá lórí ọgbọ́n orí wa alẹ́ rí lórí ọ̀rọ̀ tá a sọ kílẹ̀ rí náà òun náà ni hadith àfáàwọ̀ àgbàǹdì Anas radiyallahu anhu tí wọ́n gbà wá hadith yìí rèé ó wà nínú al-Adab al-Mufrad kí ni wọ́n pè é al-Adab al-Mufrad ta ló ṣe Adab al-Mufrad Imam Bukhari rahimahullahu ta'ala àwọn náà ṣe tí wọ́n Adab al-Mufrad àwọn náà wá gba hadith yìí wá kò í ṣe mú tí a Sahihu Bukhari láti gbà wá o Imam Bukhari ní tí a tó pọ̀
nínú àwọn tí ààrẹ tó ní òun náà ní sọ̀yìn Bukhari táwọn kan ń tákù lórí tán sọ̀rọ̀ burúkú pa rẹ̀ tọ́lọ̀ ti bá ní dáwọn lákẹ́ díẹ̀ tọ́lọ̀ ti bá ní dáwọn lákẹ́ jù báyìí náà lọ lè tàbí ayẹyẹ kí wọ́n bú wọn Bukhari ni ìwọ́n Bukhari òfin tẹ ní efu òun lọ gbà ìwú táwọn kíìsì àwọn tó gbà wá fún wa nìyẹn àwẹ̀ táwọn gbà àwọn tó gbà láyé rẹ̀ wá fún wa nìyẹn torí àwọn tó nídìí àdúrà lọ́dọ̀ wa ni ẹmọ ìṣàdúrà fún Bukhari wa wọ́n ní ṣàdúrà fún ẹni ṣàdúrà fún ẹmọ ìṣàdúrà fún Bukhari rahimahullahu ta'ala kọ́ọ̀kú wa ní ọrùn sí Imam Bukhari ló gba hadithi wa hadithi yọ wà ní wọn mú fọ́ọ̀tù anábì wọn sọ pé ala ukhbirukum bi shirarikum anábì ní pé ẹ jẹ́ kí n sọ fún yín táwọn tó fi ń jẹ́ aláburú jù láàrin yín sallallahu alaihi wasallam òun ló sọ̀rọ̀ yóò pé ẹ jẹ́ kí n fún yín níro ala ukhbirukum bi shirarikum ẹ jẹ́ kí n ṣe tó fi ń jẹ́ aláburú jù fún yín láàrin yín anábì ní pé al-masha'una bin-namima anábì ní pé al-masha'una bin-namima ẹni tí wọ́n ń gbé èké káàkiri al-mufsiduna bayna al-ahibba àwọn ẹjẹ́ tí wọ́n ń ba àárín àwọn olólùfẹ́ jẹ́ agbọ́wọ̀ ilé agbèlọ́fẹ́lẹ̀ òun náà látún gbọ́ tẹ́lẹ̀ látún gbé lọ fún ẹnìkejì látàrí wípé al-mufsiduna bayna al-ahibba ó fi ba àárín àwọn olólùfẹ́ méjì jẹ́ kódà kí wọ́n jọ olólùfẹ́ tó yẹ kí mùsùlùmí sí mùsùlùmí náà ni wọn tó bá ti ń bí ọ̀rọ̀ lọ bá ara wọn ò ti ṣe kí nìyẹn ò ti ń gbé káàkiri náà nìyẹn torí ẹ̀ tàrífù yìí a mú láti inú hadith tó lálàáfíà ni hadith yìí hasan ni àwọn afáàpè hadith tó lálàáfíà ni ta ló wá gbà wá Imam Bukhari rahimahullahu ta'ala àti mọ̀ nǹkan tó ń jẹ́ definition an-namimah kí wá ní ìdájọ́ an-namimah àbí kò yẹ ká mọ̀ ìdájọ́ rẹ̀ ni kò yẹ ká mọ̀ ìdájọ́ rẹ̀ ṣùgbọ́n ká tó mọ̀ ìdájọ́ rẹ̀ an-namimah rẹ̀ òun àti al-ghiba ọjọ́ mọ́ rìn ní tábà ti rí namimah tábà ti ẹni wá ń ṣe namimah a máa rí ghiba náà ń bẹ̀ ẹ̀ tó ń sọ̀rọ̀ ẹ̀yìn ń bẹ̀ torí pé an-namimah rẹ̀ sì òun kẹnu ju al-ghiba lọ al-ghiba ní kí ẹ máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kó ẹ tó kọjá lọ pé lọ tán wọ́n yí mú sí ayé wà lẹ́yìn àwọn náà nìyẹn kìnìkan tó bá ti ń ṣe báyìí ó ti ń ṣe ghiba nìyẹn wal-ghibatu muharramatun fi shari'atina ghiba náà sì yẹ ká máa sọ̀rọ̀ ẹ̀yìn rẹ̀ nínú nǹkan tó yẹ sí pé ìsìláàmù ṣe léèwọ̀ fún wa ni kílẹ̀ rí pé ká mọ́ ṣe kí ni ká mọ́ ṣe ghiba ẹ̀rí náà wà ní Suratul Hujurat tó bá náà mọ́ ká Ànábì Muhammad sallallahu alaihi wasallam àtọ́lọ́wọ́ bá ń bá sọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní pé yá ayyuhal ladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qawman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin ọlọ́wọ́ subhanahu wa ta'ala ń bá lọ́mi sọ̀rọ̀ onígbẹ̀ yóò lọ́gbọ́ òdodo in ja'akum fasiqun binaba'in fatabayyanu tẹ́jú ẹ sí pé ẹnìkan láàrin pọ̀ṣẹ̀lẹ̀ òkó jẹ́ tó bá gbé èké wá bá yín pé ẹni báyìí ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí fatabayyanu ẹmọ̀ ìṣèwádìí ń pa nǹkan tó sọ fún yín tí ẹ bá sọ nǹkan fún ẹ o kàn ní sáré gbà pé ìmílẹ̀ tí ìrètí kan sọ nǹkan pa ìfún tẹ́lẹ̀ láà kọ́kọ́ ṣèwádìí àìmọye nǹkan bí ló máa ṣẹlẹ̀ tó ẹ́ sí pé tí ìkẹyẹ wá padà yí ọ̀kadà wọ́n kíá òun ní kì í mọ̀ dákẹ́ ń gbà yẹn òun fẹ́ tí mo dákẹ́ ni mi ò mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ rí ọlọ́wà ní pé àǹtùsí ìbú kọ́ wọ́n mi jahalatin ọlọ́wà ní kékeré mọ́ lè bà lọ kọjá àlà lórí àwọn èèyàn kan bí jahalatin tẹ́ẹ̀mí mọ̀ fàtúsíhù aláàmọ́ fàìtùm nàdìmí ẹ̀kadà wọn á káwọn lórí ìgbẹ̀tẹ̀ ẹ̀ṣẹ̀ pé ìgbà tí mọ̀ ní àwọn ṣe nǹkan báyìí o kí ni nǹkan náà ó gbọ́wọ̀ tán sọ nípa ẹlọ́pọ̀ ọmọ ẹ̀yẹ ẹ̀ nǹkan tó jẹ́ ẹ̀dán fún ẹ̀dán kọ́kọ́ ṣèwádìí nǹkan yẹn bójú ọmọdé ni bójú àgbà ní kọ́kọ́ ṣèwádìí bó sáré mọ bínú pé ó sọ báyìí ó ṣe kíní kan ìgbà mi ó lè padà hàn sí ẹgbẹ́ nǹkan tó sọ yẹn gan kò rí bẹ́ẹ̀ ó lè rí nǹkan tó ń gbà lérò gan kọ́ lọ́wọ́ tó tí wọ́n ń sọ yẹn tó wá gbé fún wọn tí wọ́n ti ń bí tó ti torí ẹ̀ balẹ̀ jẹ́ bọ́ọ̀nù jẹ́ torí ẹ̀ jẹ́ ká farabalẹ̀ ìyẹn yìí kí nìyẹn o ẹjẹ́ mọ farabalẹ̀ mùsùlùmí ò kì í ṣe níjàgídíjàgan
kò kí n sọ ní pé a máa dàrú ni a máa ṣe kíní kan ni láà tó bá gbọ́ nǹkan kọ́kọ́ farabalẹ̀ náà pé ìdẹ́tọ̀ sọ ìṣe bó ṣe rí náà nìyẹn tó bá yẹ sí pé wọ́n sọ̀rọ̀ èèyàn fún ẹ wọ́n wá pè fún ẹ ní o bọ̀kálí kó lẹ́yìn lórí nǹkan tó sọ yẹn wàá sọ olúwa ṣe bá nǹkan yẹn lò torí ẹ̀ tó bá gbọ́ wá fún ẹjẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí rẹ̀ torí ẹ̀ wá rèé àlùkò ibà rèé ká mọ sọ̀rọ̀ ọmọ yàrá lẹ́yìn nígbà tó yẹ sí pé èèwọ̀ ni Allah subhanahu wa ta'ala ó fi ń wé pé kí nìyẹn o kí ẹ máa jẹ ọmọ ìyá yẹn kí ẹ bá ti sọ̀rọ̀ tó bá ti ń sọ ọ̀rọ̀ yẹn lẹ́yìn gẹ́gẹ́ bí kò ń jẹ ọmọ ẹ̀yẹ ẹ̀ ni ẹ̀rọ bó ṣe máa rí kí ẹ máa jẹ èèyàn pé sí pé ìgbà tí àyà yẹn fẹ́ sọ̀ kalẹ̀ sábùdù sùúrù àyà yẹn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ẹnìkan wá bá àlébì rẹ̀ nìkan tẹ́ kó ń sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ kan lẹ́yìn bó ṣe wà ní tíra tafsir àlébì wọn fẹ́ nìyẹn pé wọ ẹnu ẹ pé ṣé orí nǹkan tó wà lẹ́nu ẹ ni ìyẹn wá lẹ́nu ẹ nù oníkòsí nǹkan tó wà lẹ́nu òun náà àlébì kẹ́ nu ẹnu ẹ wò wò nǹkan tó wà lẹ́nu ẹ ó tún nu ẹnu ẹ wò oníkòsí nǹkan lẹ́nu mi náà àlébì wa ní ké o ò lè mọ̀ ni o ti ń jẹ ọmọ ẹ̀yẹ lẹ́yìn bó ṣe ti sọ̀rọ̀ lẹ́yìn sallallahu alaihi wasallam ẹ wá wo àwùjọ wa lónìí ẹwù nǹkan tó yẹ sí pé ọmọ ẹ̀yà wa gan tó wá rí ẹ̀ tó wá wá dúró lásán ẹ̀wù àmọ́ bá àti kọjá níwájú yẹn pé tí máa lọ tán wọ́n á sọ jágbajàgbá ń pa mi ẹ̀wù àmọ́ bá lórí wọ́n kàn rí wọn ẹ̀yìn mùsùlùmí tẹ̀kẹ́ kíra yín tó yẹ kẹ́ ṣe dáadáa síra yín pẹ̀lú wọ́n kàn rárẹ̀ ẹ̀yìn mùsùlùmí tẹ̀ wá dúró lásán ẹ̀wù àmọ́ bá láti kọjá pé àti wá kọjá tán ẹni yìí wọ́n á ro kìtàkìtà ń pa mi tó wá kọjá tán bẹ́ẹ̀ dẹ̀ ni wàláhì aburú ni àdúgbò àwọn ọmọ sọ̀rọ̀ fún ẹgbẹ́ kí ni yẹ o alámìnike kí ni yẹ o alámìnike láàyè mi alámìnike ẹni tá à ń sọ yóò nígbàgbọ́ hadith yìí wọ́n pé man salima al-muslimuna min lisanihi wọ́n yẹ òun lè pẹ́ ẹni tó fi ń nílò lójú láàrin yìí òun náà lẹ́jọ́ sí pé àwọn mùsùlùmí bọ́ kúrò kí ni yẹ o lórí àwọn rẹ̀ kò kì í sọ fúnkú sáwọn mùsùlùmí wọ̀nyẹ́dì bí ó ṣe máa fi ẹnu rẹ̀ ṣe wọ́n ní ṣùtá bẹ́ẹ̀ náà kò máa fi ọwọ́ rẹ̀ ṣe wọ́n ní ṣùtá mélòó nu wa làwọn mùsùlùmí lápò nu ẹnu wa ẹlòmíràn kò sọ̀rọ̀ tí ò lè sọ síyàn á tún máa fi yàn gàn pé èmi kò sọ̀rọ̀ tí mo lè sọ síyàn wàláì ò kì í síyàn dáadáa àwọn àdìgẹ́ èmi kò tí ó awí kòńkò lójú ọlọ́rọ̀ nìmi ọ̀rọ̀ wo ló ń sọ tó wàá mi kàn jókòó sí ẹ̀kọ́ tí Islam kọ ẹ̀kọ́ nìyẹn wàá lo ẹ̀kọ́ wàá mọ̀ sọ̀rọ̀ gidi sáwọn èèyàn Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ bí hadith kan kí nìyẹn o ó ní pé nǹkan méjì kan wà ẹni tó wà lè máa ń ṣọ́ nǹkan méjì yìí ó máa di ọmọ àlùjánnà Ànábì wa ní kí nìyẹn o Ànábì ní kí àwọn àti abẹ́ ẹni tó wà lè ṣọ́ nǹkan méjì tó wà lè ṣọ́ ọwọ́ rẹ̀ àtàbẹ́ rẹ̀ Ànábì ní kí wọ́n wà àlùjánnà sọ̀rọ̀ tó wà Ànábì ṣé àtúmọ̀ àwọ̀ iná pẹ̀lú kàtà bá ń sọ lórí àwọn wa ni sọ̀wọ́ ìwé ìlọ́rọ̀ níbi ẹ̀dẹ̀ ló wà ní kí sákọ̀ láti ka umuk alámìnike wọ́n yẹ kí ìyá rẹ̀ pòfò rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí sáwọn èèyàn máa ń wọnú náà jù kẹ́tọ́ fa wọn sọ lọ ni tó kọ̀wé tí wọ́n wọnú náà ọ̀kọ̀ wọn nǹkan tí èèyàn fi ẹnu rẹ̀ sọ ló wà fẹ́ lómi ìwọnú náà torí ẹ̀jẹ̀ aṣọra wa ẹ̀jẹ̀ àmọ̀ nǹkan tá a mọ̀ fẹ́nu wa sọ ẹ̀jẹ̀ àmọ̀ nǹkan tá a mọ̀ sí ìlẹ́nu wa pàápàá jùlọ ká mọ̀ sọ̀rọ̀ ọmọ ìyá wa lẹ́yìn káwá padà sí ìnà mímọ̀ tá ń lọ. Ànàmí mọ̀ wá rè ká mọ̀ jẹ́ kí ìmọ̀ gbọ́rọ̀ káàkiri rè nínú ṣẹ̀rí àtàwà ń bẹ̀ yìí o haram èèwọ̀ ni. Kabiratun minal kaba'ir ká mọ̀ ṣèké ká mọ̀ ṣe tó lọ́ mákindé ká mọ̀ gbọ́rọ̀ kí pẹ́pẹ́ àwọn gbọ́tẹ̀lé lọ́sọ̀fẹ́lẹ̀ èèwọ̀ ni o. Kabiratun minal kaba'ir kódà ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni. Imam Zahabi rahimahullahu ta'ala nínú àwọn àfáàgbà ni ó ṣe tíra kan ọ̀n pé tíra yìí ní al-kaba'ir kí ni wọ́n pé al-kaba'ir tíra yìí rèé àfáà yìí kó àwọn nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńlá jọ sínú tíra yìí nínú àwọn ẹ̀ṣẹ̀ tó wá dá ọkọ síbẹ̀ òun náà ni an-namima òun náà ni kí nìyẹn o òun náà ni an-namima òun náà ni kí ẹ máa gbé kékeré kó máa gbé ọ̀rọ̀ ọlọ́run kó máa gbé lọ fúnra wọn. Tíra yìí àfáà yìí wá fi síbẹ̀ pé nínú àwọn nǹkan tó wọ́n nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ni kí nìyẹn o òun náà ni nàmímọ̀ kí wá ní ẹ̀rí tá a máa sọ pé nàmímọ̀ ò dáa àbí aṣáà níbi ẹ̀rí
àbá nídìí ẹ̀rí ni ẹ̀sìn wa ẹ̀sìn ẹ̀rí ni tọ́ pé nǹkan ò dáa àbọ̀ pé nǹkan èèwọ̀ ni àbọ̀ ló dáa ni wàá mẹ́rin ẹ̀ wá ni ẹ̀rí wà nínú Qur'an ẹ̀rí wà nínú sunnah Nabi Muhammad sallallahu alayhi wa sallam tó fi ń tọ́ka sí pé kí nìyẹn o pé àná mímọ̀ tá a rí yìí èèwọ̀ ni kí lè yára kọ̀kọ́ Allah subhanahu wa ta'ala ó ń bá wa sọ̀rọ̀ ní suratul Qalam ọlọ́run bá ní pé níbi ọwọ́ bẹ̀rẹ̀ ọlọ́run bá ní pé waddu law tudhinu fayudhinun ọlọ́run bá ní pé àwọn kèfèrí tẹ́ rí yẹn o waddu law tudhinu fayudhinun wọ́n lérò bí pé ìwọ náà lè kí nìyẹn o ó lè dára wá bí kí tiwọ́ náà bàjẹ́ kí peter wọn náà ṣe kí nìyẹn ò bóyá bàjẹ́ ìtumọ̀ rẹ̀ náà nìyẹn. wala tuti kulla halafin mahin ọlọ́run bá ní pé àwọn táwọn ń sọ yìí o wala tuti mọ́tẹ̀lé wẹ̀wà nábì o kulla halafin mahin mọ́tẹ̀ tí ó sí pé yóò mọ̀ tẹ̀lé ẹni tí ó sí pé kò sí láyé ìkómọ búra lọ kò ní sọ̀rọ̀ kan wallahi tallahi kò ní sọ̀rọ̀ kan wallahi tallahi yìí náà ni sọ̀rọ̀ kan wallahi sọ̀rọ̀ ni ó mọ̀ tẹ̀lé wéèyàn báyìí. torí nínú àlámọ̀ èèyàn burúkú nínú àpẹẹrẹ tó máa mọ èèyàn burúkú òun náà lẹ́yìn tó máa ètè búra kó wọ́n ti sọ̀rọ̀ kan sí àní wallahi tallahi mo ṣe bẹ́ẹ̀ wallahi tallahi mo jókòó kì í ṣe inú àwọn ìwà dáadáa ọlọ́run ti wà láti kulla halafin mahin wà lẹ́yìn mọ̀ tẹ̀lé tó máa ètè búra mahin tó yẹ sí pé ó jẹ́ ní ìyẹpẹrẹ ọlọ́run ọ̀gọ̀rọ̀ wa àmọ́ pàtàkì tó wà fún ìmọ̀ búra òun la fi máa ń bú ẹni àbóṣe wù wá tó ẹ sí pé ìlú ẹ̀sìn ló wà ní ọ̀pọ̀lọpọ̀ wà lẹ́tàlẹ́tà máa ń rí yìí wọ́n fi máa ń yanjú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní kóòtù ni tọ́wọ́ mú ẹ̀wá sí kóòtù ní kóòtù ṣẹ̀ríà tọ́wọ́ ní ké èèyàn kan sọ pé ó yá o mú omi yìí o mú ń bẹ̀ o tọ́wọ́ sọ pé òun ò mú ẹni tó wá rojọ́ ẹ̀ kóòtù wá ní ké ó yá mẹ́rin pé ó mú omi yẹn wá tí wàá rẹ́rìí mu akó mu wá ní ó yá ìwọ tó sọ pé ó mú yẹn ó yá kó wallahi tallahi pé ò mú omi tó wà nílé mú kó ọ̀lẹ́tẹ̀lẹ́ kó òun mú omi yẹn wá ní kó mọ lọ ni ibi tó pàtàkì rẹ so wọn ní wọn fi ọ̀lẹ́tẹ̀lẹ́ ìyanjú ọ̀rọ̀ ní wọn kàn kí ìlú anyhow tí wọn kì í mọ búra ẹbí wa ẹni tó wà ní wọn kò sí ọ̀lẹ́tẹ̀lẹ́ ó ti mẹ́lòó mi lára pé kò lè sọ̀rọ̀ ẹ̀yọ̀ kan báyìí ọ̀lẹ́tẹ̀lẹ́ àbí mẹ́wàá lápò lẹ́yìn rẹ̀ so kò yí ṣèwọ̀ ọmọlúwàbí kò mọ̀ pọ̀ ọ̀lẹ́tẹ̀lẹ́ lẹ́mẹ̀wàá tó bá ti ní kò búra mọ́ búra àbò ipò nẹ́sì kò búra ni wàá tó mọ́ búra so wàá sọ pé mo ò ṣe ó yà kú ọ̀lẹ́tẹ̀lẹ́ pé ò ṣe wàá ẹ̀sẹ̀ wá pé ní ẹ̀yìn ìgbà yẹn Allah subhanahu wa ta'ala wọn tẹ̀síwájú ọlọ́ni wà látúntì kulla halafin mahin ọlọ́ni wà lẹ́yìn mọ́tẹ́lá àwọn tí wọ́n yẹ ti búra ò mahin tọ́jà ẹ̀ nìyẹn pẹ́ hamazin masha'in binamim Allahu akbar ọlọ́wọ́ ni kí hamazin ẹjọ́ ẹ sí pé ó máa ń bú àwọn èèyàn lójúmọ́ báyìí ẹ̀rú ẹ̀ ti fi tó lẹ́kẹ̀ẹ́ ìwúde àwọn èèyàn máa ń sá fún ni tó ẹ pé ààbò ẹlẹ́bí kéwọ́n gan wà á délé àwọn ọlọ́wọ́ ní pé wọ́n bú mi lónìí wọ́n ṣe kí nìyẹn o wọ́n bú mi lónìí bí tẹ́lẹ̀ fi tẹ́lẹ̀ rẹ̀ mú dé so irú ẹni bẹ́ẹ̀ irú àwọn ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ bá pè ní Haman ẹni tí wọ́n ń bú yàn lójú èèyàn ẹni tí àwọn ọmọ èmi àti ẹ̀ kájọ mọ́ búra wa ibi tó mọ èké ìwúde á tún wọn ní kí wọ́n ti fi ẹ̀ kájọ búra wa ìtẹ́lu ẹ̀ mú dé asọ́mọ́ ní ìwọ́n ti ẹ̀dán mi wò náà wò wá ní o ní ẹ̀mọ́ ìbá mi ju kó ọ̀rọ̀ bí ọ̀ lọ asọ́mọ́ mi ṣakọ́ pé àìrí ni ọmọ yẹn bù jù lè ké òyìn tẹ̀ tí ẹ̀ka wá ti bí màá bù padà so ọlọ́run ní pé ìwé ẹni báyìí hamadi wà lórí mọ́tẹ́lá àwọn tẹ́lẹ̀ tó máa ń bú àwọn èèyàn lójú wọn mọ̀ṣá ìrìnàmí àwọn tẹ́lẹ̀ máa ń gbé èké wọ́n máa ń gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ́ba ara wọn fi máa ń darí àwọn èèyàn méjì wù ẹ wo ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala lélẹ̀ tá a bá ti ẹ̀rí mi mọ̀ ju ẹ̀rí eléyìí lọ wallahi ó tó wa ó yẹ kí nìyẹn ó tó wa tó ẹ pé àrí ẹ̀rí tó ń tọ́ka sí pé kí nìyẹn kí ẹ máa ṣe nàmí máa gbé káàkiri ju ọ̀rọ̀ tá a sọ yìí lọ wallahi ó tó ẹ tàbá délé ẹ ká lọ sí Al-Qur'ani wa wọ́n ti tún Kùránì tí Yorùbá wọ́n ti tún sí English kódà wọ́n ti tún sí Igbo wọ́n ti tún sí Hausa wọ́n náà lọ sí Suratul Qalam kó lọ wò láti bẹ̀rẹ̀ kó mọ wò túmọ̀ rẹ̀ wàá rí pé kí nìyẹn pé ìmọ̀ gbé èké káàkiri rẹ̀ ìwà nínú àwọn ẹni tán nígbàgbọ́ sí Ànábì sallallahu alaihi wasallam so ìwà wọn kèfèrí ní kẹmọ gbé káàkiri
now ẹ̀rí eléyìí nìyẹn ká tó wá mú ẹ̀rí mi wá ẹ̀rí mi àti wá mú wá òun náà ní súwà tí ó gba náà lọ òun náà ní súwà tó lù hú mẹ́ta ọ̀sán aláwọ̀ fún mi wáyé lónìí nìkú lè hú mẹ́ta tí lù mẹ́ta ọgọ́rọ̀ àwọn èèyàn ló máa ń tú àyà yìí pé kí nìyẹn pé àwọn abúlé lójú ẹni àti búlé lẹ́yìn ẹni ó correct a rí nínú àwọn sọ̀hábàjẹ́kọ́ tú bẹ́ẹ̀ pé egbe kó máa bá ẹni tó máa ń bú ẹ̀ lójú ẹni àti tó máa ń bú àwọn èèyàn ní ẹ̀yìn wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà a tún rí nínú àwọn sọ̀hábà radiyallahu anhum jami'a ṣé tí wọ́n tú sí pé ẹni tó wà ní kó kí ìbínú Ọlọ́run máa bá yẹn òun náà làwọn tó yẹ kí ni wọ́n máa ń bú àwọn èèyàn wọ́n máa ń gbé ọ̀rọ̀ lọ́wọ́ láti fi da àárín àwọn èèyàn rú àwọn ló ń jẹ́ húmọ́sá àti lúmọ́sá so Ibn Abbas nínú àwọn tó tú àyà yìí bẹ́ẹ̀ ni so lè túmọ̀ sí pé Al-Qur'an taari yìí ó kọ̀ fún wa ká máa gbé èké káàkiri ká máa gbé ọ̀rọ̀ láti ibìkan sọ̀rọ̀ ẹnìkan wọ́n tún wá gbélé ó ti gbọ́ kẹtẹ́ nìyí sọ wọ́n náà ni wàá tún wá gbé lọ sí ọ̀dọ̀ ẹni tí wọ́n sọ̀rọ̀ pa ìpínlẹ̀ sọ pé báyìí pa yín pé àwọn ẹ̀ṣẹ̀ báyìí ṣe báyìí wàá tún wá ní kẹ́ni wọ́n sọ pé àwọn onímọ̀ ṣe báyìí owó ẹni yẹn kí nìkan kí wọ́n tún wá sọ̀rọ̀ pa rẹ̀ wàá tún wá gbé ọ̀rọ̀ ẹni wàá tún lọ sọ fún ẹlòmíì náà eléyìí nínú nǹkan tó yẹ kí á gbìyànjú láti jìnnà sí ni inú àwọn kan tẹ́kọ̀ọ́ máa ń dá ọ̀tá lẹ̀ láwùjọ mùsùlùmí òun nìkan yìí. náà kí wàá ní ẹ̀rí tó sọ fún wa pé ká máa gbé èké káàkiri ká máa ṣe nàmímọ̀ ká máa ṣe àmẹ̀bọ àwọn aláṣẹ máa ń pè é so ó pọ̀ ló wà fún ẹ̀sọ́ fún alẹ́ kan nínú ẹ̀ náà ní àmẹ̀bọ náà kéèyàn lámẹ̀bọ ó lábò sí oníwògbé ẹ̀ tó wá ti gbọ́ ọ̀kan bì kan báyìí ó tún gbé lọ nìyẹn tó wá tún sọ bẹ́ẹ̀ náà tún gbé wá báwọn tó tún sọ̀rọ̀ so eléyìí ìgbà tá à ń pè ní nàmímọ̀ náà nìyẹn kí wàá ní ẹ̀rí tó yẹ sí kó tún fi ń lágbára jù tó yẹ ká mójútó òun náà ní hadith tó wà ní Sahih Bukhari àti Sahih Muslim hadith yìí náà hadith tó lágbára tó yẹ sí pé tá a bá wọnú sí hadith yìí lásán wàláhì ó tó láti kí ẹ̀ mọ́ sọ pé wọ́lọ́run gbọ̀ǹkan tó ń jẹ́ náà mímọ́ àbòsí ìmọ̀ gbọ́wọ̀ káàkiri wọ́lọ́run yọmí kó nu rẹ̀ kí anábì sọ sallallahu alaihi wasallam anábì wípé láyé hadith yìí Huzaifa náà ló gbà wá wọ́n sọ Bukhari alábìnike la yadkhulul janna la yadkhulul jannata namam alábìnike kò ní wọnú àlùjánnà namam ẹ̀ tó wá jẹ́ ẹni tó máa ń gbé ọ̀rọ̀ káàkiri la yadkhulul janna alábìnike kò ní olóṣèlú kẹfẹ́ rí o ṣùgbọ́n àmì kékeré o la yadkhulul janna kò ní wọ àlùjánnà ẹ̀ tó wá kó jẹ́ kí nìyẹn o tó jẹ́ tó máa ń gbọ́rọ̀ káàkiri ẹ wo àwọn àfà àwọn àtẹnubọ hadithi a rí nínú àwọn àfà tó yẹ kí wọ́n sọ wípé kò ní wà àlùjánnà náà ni ọ̀rọ̀ pé wíyá ẹ̀rọ máa kọ́kọ́ wọ̀ ọkọ tó wá tún wọ̀ ajá kò ní wà àlùjánnà rárá àwa rí nínú àwọn àfà tó yẹ kí òun náà lọ̀rọ̀ tó correct jù òun náà ni pé ẹni yìí táwọn ìbá ti wà àlùjánnà òun ò ní ekí nìyẹn o kò ní rí ibi wọ̀ lásìkò táwọn èèyàn wà àlùjánnà ẹ̀ kò ní wọ́ ní dukhulul awwali kò ní wọ́ lásìkò tẹ́pẹ́ àwọn èèyàn bá kọ́ wà àlùjánnà wọ́n á sì wà ń ta náà á sì wọ́n fojú wí wàhálà táwọn ìbá ti wà àlùjánnà òun ní ti wà àlùjánnà ń gbà ẹ̀ títí tó yẹ sí pé ọ̀rọ̀ ẹ̀sẹ̀ wá ní óyá ìwọ náà èké ìbí dùn óyá ìwọ náà wà àlùjánnà lọ. so hadith yìí nìyẹn nàmọ́mù yìí wá rèé ó pín sí méjì ìmọ̀ ọjọ́ káàkiri ó pín sí méjì torí pé ayé ẹ̀rí míì náà tóun náà tún gbé wá ní Sahih Muslim lòun tún wà tóun ní pé la yadkhulul jannata qattat ẹni tó wá jẹ́ alábòsí tó jẹ́ àmọ̀ ẹ̀bọ sọ ló bá kídèrè kò ní wà àlùjánnà so qattat ló wá nínú hadithi mi nàmọ́mù wá nínú hadithi mi tí wọ́n yẹ̀tọ́ láàrin méjèèjì àfọwọ́ ní pé ànàmọ́mù rẹ̀ lóòótọ́ inú àfà tí wọ́n sọ pé àti nàmọ́mù ni o àti kọ̀tàtù ni o méjèèjì náà àbòsí mọ́ gbọ́wọ̀ káàkiri kò sí àtọ̀ láàrin méjèèjì ṣùgbọ́n wá rí nínú àwọn àfà tí wọ́n sọ pé òkè méjèèjì tá a sọ yìí o nàmọ́mù kọ̀tàtù ìyàtọ̀ wà láàrin wọn kí ìyàtọ̀ wà láàrin wọn náà ni pé nàmọ́mù rẹ̀ bí tí wọ́n ti ń sọ̀rọ̀ ó máa jòkó pẹ̀lú yín tí wọ́n ń sọ̀rọ̀ kan lè sọ̀rọ̀ wà láàrin ẹ̀wọ̀n gbọ́ ọ̀tẹ́ ìsọ ìjẹ̀wọ̀ ẹ̀wọ̀n ayé ọ̀nà àwọn àgbọ̀ kí wọ́n ní kìnnìkan àwọn láàrin tó wá ti kó láàrin báyìí ọ̀tẹ́ ìsọ yẹn á lọ gbé bá ẹni tó lọ́rọ̀
ọ̀tẹ́ tó lọ́wọ́ náà sọ ayé kí nìyẹn àtúndò wá bá àwọn tó sọ̀rọ̀ wọn ní náà mọ́ọ̀mù nìyẹn. táwọn ní kọ̀tàt òun lè jẹ́ sí pé mímọ̀ kó ń gbọ́ nǹkan tẹ́ ń sọ. àwọn kílẹ̀ tí wọ́n ń pè wọ́n àwọn alẹ́ tí wọ́n giri káàkiri nímọ̀ kó ń gbọ́ nǹkan tẹ́ ń sọ ó lè ń gbọ́ nǹkan tí ẹ̀ ń sọ òun náà láti wá lọ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn á ti lọ níbẹ̀ tẹ́ ẹ sọ ọ̀pá ẹ̀kẹ́ wọ́n mọ̀ ń sọ báyìí pa yín wọ́n mọ̀ ń ṣe báyìí pa yín láti fi dá wàhálà rẹ̀ láàrin ẹ̀yin méjèèjì bọ̀ àtẹ̀yìn tó wà bẹ́ẹ̀ bí ń gbọ́rọ̀ àtẹ̀yìn tí ò sí mẹ́ tó lẹ sí wògì méjèèjì kí nìyẹn o níwájú ọ̀nà àbí sàlá ló sọ fún wa o torí ẹ̀ káwá ní kí wọ́n ní wà àlùjánnà rárá ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni torí ẹ̀ sí pé ayé àwọn pátápátá sọ pé no tábàdíkà tú pé kò ní wà àlùjánnà rárá torí nǹkan tó ṣe yí ẹ̀ṣẹ̀ nìkan tó ṣe tọ́wárí kò ní wà àlùjánnà rárá a ti fẹ́ kó sínú àkídà àwọn kàwárí àwọn làwọn kàwárí wọn làwọn tẹ́lẹ̀ máa ń pe àwọn tó wá jẹ́ kèfèrí tó wá jẹ́ mùsùlùmí tó wá ti dá ẹ̀ṣẹ̀ kan máa pè wọ́n ní kèfèrí stéètì ni. so eléyìí wọ́n máa wà àlùjánnà ṣùgbọ́n wọn ní kọ́kọ́ wò láti táwọn yẹn bá ń wọ àlùjánnà bí eléyìí ṣe jẹ́ nìyẹn. náà àwọn ẹ̀rí míì náà tó wá fi ń tọ́ka sí pé ìmọ̀ gbé èké káàkiri kámọ̀ ṣe àwọn ẹ̀fọ́ káàkiri èèwọ̀ ni hadith míì náà tún wá tó kó lágbára torí àwọn nǹkan wọ̀nyí wallahi kámọ̀ kíyèsí kádẹ̀mọ̀ dé mọ́lẹ̀ ìmọ̀ dé mọ́lẹ̀ àwọn fún mọ́ pé wá sákíyèsí pé kámọ̀ gbé èké káàkiri wallahi àbò nǹkan tó lágbára nu ṣẹ̀ríà ni ọ̀gọ̀rọ̀ wọlá kí mọ̀ pàtí kó sì nǹkan yẹn gbà mí ó gbọ́ táwọn èèyàn sọ fine tó ẹ ti gbé ò lè sọ fún wọn pé ẹ mọ́ sọ̀rọ̀ àwọn lọ́wọ́ mọ́ kúrò láàrin wọn bọ̀ wọ́n ti sọ̀rọ̀ ó wá ní kí wàá gbé ọ̀rọ̀ ẹ̀ wàá lọ gbé bá ọlọ́wọ̀ pé wọ́n ń sọ báyìí pa rẹ̀ tápọ̀dà tí wàá dá láàrin àwọn méjèèjì tó ẹ wọ́n ti sọ̀rọ̀ rẹ̀ nìkan tẹ́ kò dọ̀rẹ́ àwọn tó sọ yóò da sọ fún ẹ kí wọ́n sọ̀rọ̀ yẹn mọ́ ó wá lọ́wọ́ kí wọ́n sọ̀rọ̀ mọ́ ìwọ kúrò níbẹ̀ kúrò láàrin wọn bọ̀ wọ́n láàrin wọn ọgbọ́n nǹkan tó ń sọ ìwọ yóò tún wá lọ bí ọ̀rọ̀ ẹ lọ bá àwọn ẹni tí wọ́n ní ọ̀rọ̀ pé wọ́n sọ fẹ́ báyìí pa rẹ̀ eléyìí ó wá nínú hadith tí wọ́n Bukhari àti Muslim gbé jáde nínú hadith àfáwà Anas tí ma ṣe mistake ó ní pẹ̀lú Muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ kan ó ń lọ nígboro Mẹdínà pàtó wá lọ́gboro Mẹdínà àwọn ẹ̀ka òjò ìjọ torí Allah àwọn ẹ̀ka òjò pàtó wá lọ́gboro Mẹdínà ó wá rí sáré méjì kan ó wá dúró ń bẹ̀ ó wá díẹ̀ yìí sọ̀hábà àwọn méjì tó wà nù sáré yìí ó láyò àzàbáàlì àwọn méjì tó wà nù sáré sáré yìí ó láyò àzàbáàlì àwọn méjì wọ́n fi àjẹwọ́ lọ́wọ́ báyìí nù sáré Allahu Akbar wọ́n kí nìyẹn wọ́n fi àjẹwọ́ lọ́wọ́ nù sáré wà láyò àzàbáàlì fi kẹbírin ẹ̀rọ wá ní pé wọ́n fi àjẹwọ́ yẹn gẹ́tọ́ fi wọ́n jí àlé lórí yẹn kò ní ṣe nǹkan tó yẹ sí pé wọ́n ní ìdí sẹ́ pé kò ní tẹ́tẹ́ sí ìsìn sẹ́ pé ọ̀lẹ́ gẹ́tẹ́ pé lè àbọ̀jì ni tó yẹ kí tó bá tẹ́ pé nǹkan tẹ́ pé lè mọ̀ ṣe gan náà tó wá wú tó yẹ pé ọlágbára àti mọ̀ ṣe nǹkan yẹn láàyò àṣàbáni fi kẹ̀bírin gẹ́tọ́ fi wọ́n jí àlé kò ní pé ẹ̀ṣẹ̀ láńlá ni o ṣùgbọ́n kò ní ṣe nǹkan tó yẹ sí pé ó yẹ kí ọmọ fi wọ́n jí ó yẹ kán lè tà láti kó mbẹ́ ni àwọn mi ké àmà àdúhùmọ̀ ẹ̀yà láwọn kan tó ń jí àlọ́wọ́ nù sàárè yẹn o káàlẹ̀ láyẹ̀ sẹ́bùrì òmìnira báwòlù ẹni yìí tó bá ń tọ̀ kò kí ń ṣọ́ra kúrò níbi kí ẹ̀mí ọmọ ta sí ara rẹ̀ ẹni yìí tó bá ń tọ̀ pé kí nìyẹn o kò kí ń ṣọ́ra kúrò níbi ìtàwọn ta sí lára kò ní bìkítà ẹ̀rọ bíbí àjẹ́ lọ́wọ́ nù sàárè nìyẹn sallallahu alaihi wasallam torí ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni tá a bá ń tọ̀ àbá ń ṣe anything tó jẹ wọ́n bí nǹkan ẹlẹ́gbìn ẹjẹ́ àwọn atẹ́ láti mọ́ ẹ kíkan ẹ mọ́ ta sí wa lára nínú àwọn nǹkan tó máa ń fa ìyà sàárè òun náà ni kí ẹ mọ̀ jẹ́ kí tọmọ ta sí ẹ lára títọ̀ bá ta sẹ́yà tó bá tó wá ń tọ̀ tó bá ti tọ̀ tán sáà láti fi kíni kò fomi clean ní ààrẹ títí wà lẹ̀ tó simple ẹ wọ àwọn ọ̀jọ̀ lóbi musa ní sàlàyé sàlátù wàsálàm tí ìtọ̀ bá ta sáwọn lára àwọn ọ̀jọ̀ lóbi musa ibi tó lé ní lára wọn àwọn òbí fomi sí ń lò wàá mú òkúta wàá fi gbó ojú bí tí ìtọ̀ ta ṣe lára rẹ̀ tí tẹ̀yẹ̀ fún ayọ́ mẹ́
òfin tí wọ́n nìyẹn òfin tí wọ́n nìyẹn o tí wọ́n bá ta sáwọn lára àwọn òní wọn ni wọ́n fi sìn lò wọ́n á mú òkúta wọn fi gbo ara ẹ̀ títí tẹ́yẹ̀ fi máa yọ níbẹ̀ wọn lọ́ fi máa ń ṣèmọ̀ra títí wọn. àwọn atítí wá rọrùn àwọn àyọ̀lá tó wá gbọ́rọ̀ torí ẹ̀jẹ̀ aṣọra o àtọkùnrin àtobìnrin náà ló ń bá wí o tá a bá ń tọ̀ àbá ń ṣe nǹkan ẹ̀gbin ẹ̀wọ́n ẹ̀kọ́ wọn ta sí wa lára tó wá ta sí wa lára rèé ẹsẹ̀kẹsẹ̀ láti ṣe tán káìpẹ́ kí nìyẹn o àfomisàn nǹkan yìí nù. àlọ́bí wa ní pé ẹ̀dá láwọn kan ní owó ń jí àtẹ́wé orí kò kí ń ṣọ́ra kúrò níbi ẹ̀mí. àlọ́bí wa ní pé àmọ́ àlàáfà ẹ̀rọ ẹni ẹlẹ́ẹ̀kejì yẹn o káànà yẹn mú sí ibi nàmí mọ́. ẹni ẹlẹ́ẹ̀kejì náà bí àjẹ lọ́wọ́ yìí o ó máa ń gbé èké káàkiri àdúgbò ní. ọmọ ẹkí nìyẹn o ó máa ń gbé èké káàkiri àdúgbò òun lágbọ́ tèrè láwọn sọ fẹ́lẹ̀ táfi máa gbé orí àwọn èèyàn méjì náà àwọn ti gbára wọn láàrin ibì kan náà. so nínú nǹkan tó máa ń fa ìyanu sàárè tó yẹ sí pé nínú nǹkan tó dẹ̀ lágbára jù náà ìyanu sàárè anábì Muhammad sallallahu alayhi wa sallam anábì níbi hadith tó gùn anábì bàbá wọn sọ abá lọ́jọ́ kan pé ta'awadu billahi min adhabil qabr anábì ní kẹ́ ẹ̀yin sàhábà mi o ẹ wá ìṣọ́kù níbi ìyanu sàárè àwọn sàwọ́dì aláìnù àwọn ń darọ́ pé na'udhu billahi min adhabil qabr àwọn ń darọ́ pé wọ́n lọ́wọ́ anábì o àmọ́ ń wá ìṣọ́kọ́ lọ́wọ́ à ń wá ìṣọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá pé kó ṣọ́ wa kúrò níbi ìyanu sàárè àwọn sì sọ fún pé ta'awadu billahi min adhabil qabr àwọn ń rí pé ẹ wá ìṣọ́ kúrò níbi ìyanu sàárè wọ́n tó wá na'udhu billahi min adhabil qabr níbi wà nábì a tún wá ìṣọ́ kúrò níbi ìyanu sàárè. ìyanu sàárè ìfẹ́ tó lágbára ni wallahi ẹjẹ́ nǹkan tó máa fà ìyanu sàárè fún ẹjẹ́ àgbà láti lè máa avoid kágbìn láti máa ṣọ́ra kúrò mẹ́. ìjọ ẹ sí ìpè tó wá wà nù ẹ̀ wallahi kò sí ẹnì kankan tó lè wá gbà ẹ̀ kó àfọlọ́mà subhanahu wa ta'ala tó wá wà nù sàárè wọ́n nìkan kódà kó wọ́n sí ìyanu sàárè kankan ra díẹ̀ sínú ihò tó dúdú kán da ẹ̀pẹ̀ bòyàn lásán nǹkan tó lágbára ni. kátó sọ wípé ó wà nù bẹ́ẹ̀ ó lẹ́yìn kankan tó lè wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ará ilé yín tó wá ti gbé síbẹ̀ tán wá padà lọ́lé ìyàwó ẹni ọkọ ẹni tó wá ti gbé síbẹ̀ tán wá padà lọ́lé ará àdúgbò yín wá padà lọ́lé wọ́n máa fi wọ̀ nìkan lẹ̀ sínú sàárì yẹn kó tó wá di káwọn mọ̀láìka máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tán máa béèrè báwo ló ṣe ṣègbésí ayé ẹ lọ́wọ́ ẹ̀. ẹ jẹ́ aṣọ́ra torí ẹ nínú ẹ̀rí tó yẹ kó fi ń lágbára jù pé ìyàwó àánú sàárè òun náà ni hadith ta sọ fúnra wa yìí torí àwọn àfáà tó máa ń ṣàlàyé ìyà sàárè fún wa nínú ẹ̀rí tó máa ń tètè mú wájú òun náà lẹ́rí hadith ta mú wáyé pé ó ń tọ́ka sí pé ìyàwó àánú sàárè tó dẹ̀ sí pé kẹ́ mọ gbìyànjú láti lè mọ ṣọ́ra kúrò ní tó lè fàyà sàárè fún yẹn ní ọ̀rọ̀ mọ́ ń fàyà sàárè òun náà ni àtìlẹ́mí mọ̀ kí ẹ mọ gbé èké káàkiri kó mọ gbọ́ tẹ́lẹ̀ kó lọ sọ fílẹ̀ wọ́n lọ gbọ́ tẹ́lẹ̀ wọ́n láti lọ sọ fẹ́ ẹni tó yẹ kó tó ní ọ̀rọ̀ wàá máa dà áárín àwọn èèyàn méjì tán jẹ́ olólùfẹ́ wàá dà áárín wọn rú láti tó pé ìwọ gan náà rè kí láǹfààní tó fẹ́ ṣe fi káàrin olólùfẹ́ méjì dá àrùn àǹfààní olólùfẹ́ ṣe ń bẹ̀ òun láǹfààní tó fẹ́ ṣe ń bẹ̀ torí ẹ̀jẹ̀ aṣọ́ra kọ́nà kó ṣọ́ra kó níbi ìyanu sàárè. àwọn ẹni yìí wà rè lára àánú ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò wá fi wọ́n lẹ̀ lásán àtúntò sọ pé ya ti ń jẹ ó dẹ̀ mọ̀dí ó wá já ewé tútù ó fi sórí sàárè wọn ó wá ní pé ewé tútù ó fi sórí rẹ̀ yìí o á jẹ́ kán ṣe kí nìyẹn o kán dín ìyà wọn kù títí tá a fi gbẹ. so ẹ wo torí ìdí eléyìí lára kí adé sọ̀rọ̀ sálá lórí àwa ọmọ rẹ̀ nìyẹn pé ó tún àwọn tó tún wà nù sàárè kò tún fi wọ́n lẹ̀ kí àtúmọ̀ jẹ wọ́n lọ ó tún máa wọ́n nǹkan tó máa gbé ìyà kúrò fún wọn sallallahu alayhi wa sallam wàláhì oníkẹ́ lànàbì onígẹ̀ wàláhì lànàbì jẹ́ fún wa torí ẹni tí wàá mọ̀ nǹkan tó ń jẹ́ Islam láwùjọ àbí pé Islam yẹn àwọn mùsùlùmí yẹn wọ́n kàn máa ń da àdúgbò wù ní wọ́n lò nǹkan tó ń jẹ́ Islam
àwọn tó mọ̀ náà tó jẹ́ àwọn kùfà ògbọ́n wọ́n mọ̀ pé ìsìláàmù ẹ̀sìn tó máa ń tó wá peace tó dẹ̀ ń wà láfẹ́fẹ́ níbọ̀dì ni ṣùgbọ́n àwọn náà ń dáná sun Kùránì wà yẹn kí la ṣe fún wọn àwọn pé wọ́n ó àìmọ̀ kan náà ló ń ṣe ẹ̀ nínú Sweden lọ́jọ́ ó dáná sun Kùránì ń bẹ̀ àwọn ọlọ́pàá tó dúró ta wọ́n tún fi sáàrin pé níṣẹ́ kan fẹ́ mí báyìí ó sì yẹn tán ní Denmark àbíyọ̀wò náà tó dáná sun Kùránì ń bẹ̀ wọ́n fẹ́ sọ Kùránì nìkan ṣeré bọ̀ Kùránì yẹn mọ̀ pé ẹ̀yin dáná sun Kùránì ibo ló wà bí kùlùmí náà Kùránì ti wà nù báyà ti wà kẹ́ ẹ sọ Kùránì tó wà nù ayé yìí wà láyẹ̀ lè gbé Kùránì kú ẹ̀ ní tí ìlàjú ó tún máa kọ Kùránì mi jáde ló ṣẹ̀kẹ̀sẹ̀ èsì láyẹ̀ ní ṣe mistake ẹ̀yọ̀ kan nínú èyí tó gbé tẹ́ dáná sun yẹn tó Islam ti wá ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tó máa ń fẹ́ rọrùn fún yẹn ni bọ́ tó bá fọwọ́ fa ìnira mọ̀pọ̀ ló fọwọ́ fa ìnira fúnra rẹ̀ torí ìdí eléyìí lẹ́bi wá ṣe báyìí fún wọn ó fi tọrọ ìgbékúrò ìyà fún wọn torí àwa náà wá rèé ká lọ mú ẹ̀kọ́ ń bẹ̀ kò wá lẹ́tọ̀ọ́ fọ́ra náà tó bá ti wá rí sáré ká máa já ewé sórí ewé tútù pé bóyá ó ń jìyà lọ́wọ́ láà mọ́ ní àníyàn àbúrú sọmọ ẹ̀yẹ ẹ̀ ẹlòmíín wà nù sáré sẹ́kó ń gbádùn lọ́wọ́ nù sáré ni sòpéjọ́ tó náà ń jìyà nù sáré tó wá rí sáré ìṣàdúrà fún ni mọ́ lọ já ewé síbẹ̀ kó wá ní kí àbúrò ń jìyà lọ́wọ́ kí n já ewé sí láà nínú sùúrù dọ́nù ti ọmọ ìyá yẹn mi. Náà bí abala bẹ̀rẹ̀ ṣe jẹ́ nìyẹn àwọn ẹ̀rí tó wá ń tọ́ka sí kẹ́kà máa ṣe nàmímọ̀ ó pọ̀ ṣàǹtìrẹ nínú hadith lóríṣiríṣi tó ẹ́ tí kò fi kọ̀ fún ẹ ká máa gbé èké káàkiri kí wá ní orípa ìmọ̀ gbé èké káàkiri kí lórípa rẹ̀ lórí ìgbésí ayé wa lórí ọlọ́dandan wa ní àbí lórí ìjànmọ́ ni ìmọ̀ gbé èké káàkiri yìí ó lágbára débi wípé wàláhì àwọn tó jẹ́ àwọn tó máa ń gbé èké káàkiri wọ́n fẹ́ẹ́ lè da lẹ́lẹ́yìn òṣùwọ̀n tó láwọn fẹ́ẹ́ lè da lé rẹ̀ mú sallallahu alaihi wasallam nínú ẹgbà wa tó yẹ sí kó clear ó wà ní sọ̀rọ̀ Bukhari ó wà ní sọ̀rọ̀ Muslim ó wà ní àwọn tíra sunan òun náà ni hadithi yálà wa Aisha radiyallahu anha àwọn tọ́jáwò nínà mímọ̀ àwọn amẹ́bọ àwọn èké àwọn agbọ́rọ̀ káyé wọ́n fẹ́ lè jalẹ́ ànábì sallallahu alaihi wasallam torí ẹ̀ orí pa rẹ̀ lórí ọlọ́dọọdọ́ wa ní ọ̀ká tó wá so orí pa rẹ̀ ní jẹ́mọ́ ní àdúgbò tàbá ti ń gbé káàkiri hadithi yìí rèé ogun ṣùgbọ́n ká summarize rẹ̀ fún wa. Ìyálà wa ṣàwọn ìdàlánú gba hadith yìí wa ó ní lọ́jọ́ kan mẹ́sàn-án sọ́lá ó lọ sójú ogun òun wá ní ìyàwó tóun tẹ̀lé ànábì lọ sójú ogun yẹn sallallahu alaihi wasallam torí táwọn ìfẹ́ jáde wọn lọ sójú ogun so ó máa ń ṣe kúránì kí ó máa di àwọn máa mú orúkọ ojú àwọn ìyàwó máa dà kalẹ̀ wọ́n máa mú kan nù rẹ̀ ẹni tó kọ̀ ẹ́ bá jáde òun ló máa tẹ̀lé lọ sí ìrìn àjò so ànábì wa lọ sójú ogun yẹn ìyá aláṣà ló tẹ̀lé ànábì lọ sójú ogun hadith yẹn ọ̀pọ̀lọpọ̀ láti máa gbọ́ yé ṣùgbọ́n káyọ̀ àtún máa àǹfààní tó wà ní hadith yẹn láti máa sọ fún wa káyọ̀ àti mọ̀ pé kí ẹ máa gbé èké káàkiri ìfẹ́ tó lágbára ni èké rẹ̀ ó fẹ́ dalẹ̀ ànábì gan náà rù sallallahu alaihi wasallam gbẹ̀tọ́ gbé káàkiri Aisha radhiyallahu anha ó wá ní pé wọ́n ti lọ sójú ogun tó ti ń darí bọ̀ wálé pàtó wá débì kẹrẹ́ ọtí bẹ́ẹ̀ sinmi oníkálukú táwọn méjì kékeré kò dúró sinmi Aisha radhiyallahu anha ó wá ní pé òun dẹ̀rẹ́ èsì òun wà nínú haudaj kí ló ń pè ní haudaj òun náà ni ilé tó máa ń kọ́ sí ẹ̀yìn ẹṣin ó bá ṣàlọ́ àmọ́ ẹṣin àmọ́ ìtọ́jú àbá àbẹ́jọ́ rẹ̀ ṣe wọ́n yíwá ìgbà ẹni so ẹṣin rẹ̀ láyé john bìsínà lé àwọn àyíkọ̀ kan máa ń kọ́ ilé sẹ́yìn rẹ̀ tó ẹ ti pé ilé yẹn ìsàlẹ̀ máa jòkó sí inú ilé yẹn so ẹṣin á máa lọ ní àmọ́ lọ́wájú ìbílẹ̀ ìbí ọmọ ń gbé sẹ́yìn ìbí ọmọ máa ní táyà nídìí so kíní náà wọ́n kọ́ ilé náà máa gbé sí ẹ̀yìn ẹ̀sìn yẹn òun náà wọ́n ń pè ní alhaudaj kí ni wọ́n pè é alhaudaj so wọ́n ló ń wà nínú haudaj yẹn bẹ̀rẹ̀ làwọn wà pàtó wọ́n ní káwọn tí wọ́n ti ń sinmi tọ́jú káwọn ti máa sinmi ó wá ní kí òun wá pé òun fẹ́ ṣègbọ̀nsẹ̀ òun wá kó nínú haudaj yẹn òun lọ sí tó ti wá lọ ṣe ìgbọ̀nsẹ̀ so ibẹ̀ ẹ̀ lẹ́yìn sí òun jìnnà sáwọn jẹ̀mọ́ ó wà pé tẹ́wájọ wà níbi tó jẹ́ ibi tó fún ìsìn
tí ẹ̀ka fẹ́ tọ́ láàrin wa ó máa fẹ́ lọ jìnnà pé ká lè bá rí òun náà ni pápá jùlọ obìnrin so wá rí jìnnà síwájú láti lọ ṣe ìgbọ̀nsẹ̀ àti wá ṣe ìgbọ̀nsẹ̀ tán tó ń bọ̀ lọ́nà tó fẹ́ padà sí táwọn yòókù rẹ̀ wà tó fẹ́ padà sínú haudad ó wá rántí pé ṣéènì tó ń wọ̀ sọ́hún ó ti jábọ́ bó ṣe rí aṣéènì mi ó wá padà ó fẹ́ lọ mú ṣéènì àti wá rí tó lọ wọlé ó jà ń wá ṣéènì rẹ̀ ó padà rí ṣéènì rẹ̀ ó mú ó wá ń darí ọ̀padà sí táwọn yòókù wà àti wá dé bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ níbọ̀dí ń bẹ̀rẹ̀ wọ́n ti lọ àwọn ti fa haudad àwọn òfin ó sì wà nínú haudad pé haudad yẹn sọ máa kọ bí ilé ni tẹ́ pé o ò ní mọ̀ pé yẹn wà nù rẹ̀ so àwọn tó ń fa ẹṣin yẹn àwọn ti fà á lọ pé àtàlọ́ ìṣẹ́ pé kámọ́ lọ àwọn ti lọ sí tiwọn àtàjẹ́ wọn á dírẹ̀ padà ó rí pé ẹni yìí mọ̀ ti lọ ó dẹ̀ wọ̀ ọkàn kò rí wọn kí ni wọ́n ṣe àyíká wa jókòó síbi tí bitán sinmi sí tó yẹ nínú ẹ̀kọ́ tó yẹ kí wọ́n náà mú náà nìyẹn o bóyá wọ́n mi ẹ̀ mú ẹ lọ́bì kan àbọ̀ àwọn àtàyàn lẹ́jọ́ lọ́bì kan bóyá ó wá mísì àwọn ènìyàn no try láti dúró síbi tó ti mísì wọn yẹn a lè bá àwọn ọmọ fún láti kí nìyẹn o láti rí ẹ padà bóyá mọ́mí là wà sáré lọ mọ́mí lọ bóyá mọ́mí ẹ ti gba mọ́jọ́dá wọ́n mórí lọ́nà òkè àrùbí so ọmọ kí tọ́wọ́ bá ṣàánú ìyẹn lè mọ́ ètò ríra yín bọ̀ tó ẹ̀ nínú ẹ̀kọ́ ọmọ arúgbó kọ́ lára àyẹ̀wò aláṣà ọ̀dọ̀ láàrin náà nìyẹn o ọ̀tún wọ́n rí pé kíní ọ̀rọ̀ àdúró síbi tí ibi tó fi wọ́n lẹ́sàn ti mísè ọ̀rọ̀ àdúró síbẹ̀ bó ṣe wá dúró síbẹ̀ látàrí pé òun nìkan tó dẹ̀ wọ hijab wọ́n di Allah anha àwọn tó nìkan sí hijab ó yí wọn lọ pé o ìyàlá Aisha ló ń wọ Aisha wọ hijab kò tó wá ṣe hijab látọ́ tó wọ ìmọ̀ọ̀rù náà sí àwọn kan àtúndé bẹ́ẹ̀ náà Aisha wá ní pé àti wọ́n á jòkó síbẹ̀ tí mo retí wọn kan dé omi gbé mi lọ bó mo ṣe wá dé lọ ó sùn lọ sí àyè ibi tí ó ti ń retí wọn pé òun náà sọ́lẹ̀ mi rẹ̀ pé wọ́n lè padà rí páwọn òwò rí mi kán padà wá wò mí níbi tí wọ́n fi mí sí ó wá dúró síbẹ̀ pàtó kódà yà tó ń ròyìn gan náà wọ́n di Allah anha ó ní pé nígbà yẹn sì rèé wọn mọ̀ pé mo ò sí nínú haujaj tó wásìkò yẹn rèé ebi wà nílùú díẹ̀díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lásìkò yẹn wọn sanra ayélujára ló ń ròyìn wọ́n di Allah anha ọ̀pọ̀lọpọ̀ obìnrin lásìkò yẹn wọn fi bẹ́ẹ̀ lómi lára ọ̀pọ̀lọpọ̀ owó jẹjẹ so bọ́wọ̀ ṣe sí nínú haudaj yẹn ọlákùnrin sí slender kò jẹ́ kán mọ̀ pé òun ò sí nínú haudaj wọ́n di Allah anha tọ́lọ̀ wà ní yọ́nù sí ẹ̀ lè ṣàmìnì Aisha wọ́n di Allah anha yálà wà nìyẹn tọ́lọ̀ wà ní yọ́nù sí àwọn ẹni tó ń bu okùn òun kan náà òun náà làwọn ṣíà wọ́n ṣe bàbá wọn ṣe kọ́ ya kọ́ṣì wá sọ̀rọ̀ àwọn ṣíà náà fún aláyé yìí tó àwọn ọmọ ń bu Aisha ni ṣùgbọ́n wọ́n ní ẹni tí ò níwẹ̀ ẹni kò yẹ kí nìyẹn o kò lè mọ iye ẹni yálà wá Aisha ọ̀dà àìnà ó wá ní pé lásìkò yẹn sì ré ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò lómi lára ebi ọ̀pọ̀lọpọ̀ wa láti rẹ̀ lẹ́rẹ̀ lára so ọ̀pọ̀lọpọ̀ obìnrin sílẹ̀dà lásìkò yẹn tó ẹ̀ ìwọ náà tó ń pariwo pé kìnnìkan mú mí kì lẹ́rẹ̀ wá ni ìyálà wá Aisha nìyẹn o àwọn náà kú dà ní o wọ́n ní sùúrù ó tún ròyìn gan náà lásìkò yẹn àwọn sílẹ̀dà ń tà wọn gbàwá lónìí àwọn kọ̀mpléènì kí àsìkò yìí ti lé ju ó sì ń jẹ èmejì lójúmọ́ o àsìkò ní ká ẹ̀mẹ́ta ní káàdà ẹ̀wọ̀n tó fi ẹran tó wà lójútùú jẹ káàdùpẹ́ fọlọ́ àwọn kò rí ọ̀kan jẹ rárá ìyálà wá ṣàgán náà tó ń wòyìn oúnjẹ wọn láti nílé àlẹ́ sọ̀tọ́ láwọn ó ní pé àwọn ọmọ ń ṣe oṣù méjì láàyè kọdù fìbéètì yìí náà ṣé pé àwọn ò ní gbé nǹkan kan yọ náà sallallahu alaihi wasallam lílé ànábì ni o ọ̀rọ̀ káwọn ní kí ẹ máa ń jẹ ẹ̀ ní dáwọ́ láàrin oṣù méjì ó ní pé wàkánà tọ̀ámùná àsùwádàn a máa ń jẹ nǹkan dúdú méjì ni kí nǹkan dúdú méjì àtàmúrú wàlùmọ́ àwọn ẹni táwọn wà tó mi sallallahu alaihi wasallam so eléyìí ò túmọ̀ sí pé káwa náà mọ́ gbìyànjú àti wá ayé wo ṣe lè kó kéré mọ́ ṣùgbọ́n tá a bá tí ì rí mú ká ní sùúrù ẹjá máa kú ara wa dáhùn mọ́ kó wàhálà ayé iṣẹ́ mi wàláì nǹkan tí wọ́n wò bí ó ṣe ṣòwò láyé ẹ̀yẹn ó sì lè rí nǹkan yẹn lónìí tí wàá tún sọ pé mo tún ní ìṣòro tún ju nǹkan tí mo tún ní yìí lọ tó ìṣòro rẹ̀ sì nǹkan tó yẹ kó pọ̀ oríṣiríṣi ni mọ́wò láti wá ti rí nǹkan wá ìyà ìṣòro mi ti tán nìyẹn ìṣòro ò lè tán gẹ́gẹ́ bí àṣà wọn ní pé problem no dey finish ìṣòro ò kí ń tán wàhálà ò kí ń tán báwọn bẹ́ẹ̀ kọ́ mọ̀ ṣe ọ̀rọ̀ wa ní ọ̀rùn náà ni bó la ti lọ yálà wọn ṣàwọ̀dà láìná
ó wá ní pé wọn mọ̀ pé mo sí inú áódàjẹ látàrí pé mo lẹ́ran lára ń gbà yẹn ó wá sùn pàtó wá sùn ẹnìkan tó wá ń jẹ́ Sọ̀fúánù bún Mu'attal kí ni wọ́n pè é Sọ̀fúánù bún Mu'attal ó jẹ́ ìkan nínú àwọn sàhábà radiyallahu anhu ànábì ṣe lẹ́sí pé táwọn yẹn bá ti lọ bì kan